ó ti pa àádọ́ta, Augustine ti pa àádọ́ta, ọmọ Abiola ti pa àádọ́ta. Happy 58th birthday, Reverend Father Augustine Oluwamayowa Abiola today, 17th of December year 2024. Olúwa tó ti pè yín tó ti yìn yín tó tún ṣe yín lógo kò ní jẹ́ kógo náà ó dìbàjẹ́ torí pé ọ̀kan ni yín nínú ẹni tó lùwà kọjú sí ṣe lóore. Ẹ̀yin tẹ́ ẹ ṣe 50 lẹ́ ó ṣe 60, 70, 80. Abíbílì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ tẹ́dùmàrí ó sì máa ṣòróró yín dọ̀tún ní gbogbo ìgbà. Oluwamayowa Abiola òkè Ilaramokin ti yá. Ọmọ Ilaramokin ṣe bẹ́bí àrìmọ̀ ṣíṣe. Ìlaramọ̀bẹ̀ ṣúṣe. Ìyẹn ni wọn kì í gún nílé yín. Ìlara làkọ́bí Oòduà nífẹ̀ẹ́. Ilé yín lọ̀pẹ́ tí mòdì sọ̀kan mọ́rí ṣe méjì. Ibẹ̀ náà ti rọ́ lọ́fìn kan ti rarọ́. Ibẹ̀ náà ti mú kèrègbè méjì dẹ́mu àjìgbó ọlọ́fin. Ọmọ Ilaramokin. Ọmọ akóró mẹ́fà sí lọ́rìjọ́. Ọmọ asọ̀rọ̀ kó ọ̀gbẹ̀rì kó. Ọmọ olóró tí wọ́n ń forí ẹgbẹ́ ṣe. Tàbí ọ̀pá jíwọ̀n nílé yín. Ọmọ asọ̀rọ̀ gbátùpà lọ́nà ọjà. Ọmọ agbọ́mọ nígi kájẹ̀rẹ́ ṣòkòtò òdì rẹ̀. Ẹ̀yin la máa jà gbé àrèrà. Ọmọ àjà bí ìbọn. Olówó adílé bàbá tó bí yín lọ́mọ gẹ́gẹ́. Ẹ̀yin la mọ òdùdù gbẹ́rẹ́dù. Ọmọ olúfisára bí aboyún. Ọmọ aboyún gbàmọ ipò ó dẹ̀ta. Ọmọ ìjìbá ìjùbí. Ọmọ ìkànbá àtọ́ni. Ọmọ orí kókó tùrùtùrù. Ọmọ kéèdà yàkà kí gbòròdà yàkà. Já ìsìnkú kókó ìtúni lọ́mọ lóró ìṣe. Ǹlẹ́ o, ọmọ onílé àrán. Ọkà ìbí àdù. Ọmọ òdùdù gbẹ́rẹ́dù. Olómi sára bí aboyún. Ọmọ adélé tejiteji. Ọmọ òmò ìrírì tejiteji. Ọmọ aboyún gbàmọ ipò ó dẹ̀ta. Reverend Father Augustine Oluwamayowa Abiola. Adániwáyé ò ní fi yín sílẹ̀ padà lẹ́yìn yín nígbà kankan. Bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti tú yóò máa tú. Bẹ́ẹ̀ bá ń dè yóò máa dè. Gbogbo àdúrà tó ń tìrúbọ yín lẹ́dùmarè ó máa tẹ́wọ́ gbà. Iṣẹ́ ìránṣẹ́ yín ò ní bìṣẹ́ o. Àṣeyí ṣàmọ́dún lórúkọ Jésù.